Ìwé ìfihàn orí kẹfà ẹsẹ̀ ìkíní. Èmi sì rí i nígbà tí ọ̀dọ́ àgùntàn náà ṣí ọ̀kan nínú èdìdì wọn nì. Mo sì gbọ́ ọ̀kan nínú àwọn ẹ̀dá alààyè mẹ́rin nì ń wí bí ẹni pé sísán àrá pé wá wò ó. Ẹsẹ̀ ìkejì. Mo sì wò ó, sì kíyèsí ẹṣin funfun kan, ẹni tí ó jókòó lórí rẹ̀ ní ọrùn kan, a sì fi adé kan fún un. Ó sì jáde lọ láti ìṣẹ́gun dé ìṣẹ́gun. Ẹsẹ̀ ìkẹta. Nígbà tí ó sì ṣí èdìdì kejì, mo gbọ́ ohùn ẹ̀dá alààyè kejì wí pé wá wò ó. Ẹsẹ̀ ìkẹrin. Ẹṣin mìíràn tí ó pupa sì jáde, a sì fi agbára fún ẹni tí ó jókòó lórí rẹ̀ láti gba àlàáfíà kúrò lórí ilẹ̀ ayé, àti pé kí wọn kí ó máa pa ara wọn, a sì fi idà ńlá kan lé e lọ́wọ́. Ẹsẹ̀ ìkarùn-ún. Nígbà tí ó sì ṣí èdìdì kẹta, mo gbọ́ ohùn ẹ̀dá alààyè kẹta ń wí pé wá wò ó. Mo sì wò ó, sì kíyèsí ẹṣin dúdú kan, ẹni tí ó jókòó lórí rẹ̀ ní òṣùwọ̀n awẹ́ méjì ní ọwọ́ rẹ̀. Ẹsẹ̀ ìkẹfà. Mo sì gbọ́ bí ẹni pé ohùn kan ní àárín àwọn ẹ̀dá alààyè mẹ́rin nì tí ń wí pé òṣùwọ̀n àlìkámà kan fún ohun idẹ kan, àti òṣùwọ̀n ọkà báálì mẹ́ta fún àwọn idẹ kan. Sì kíyèsí kí ó má sì ṣe pa òróró àti ọtí wáìnì lára. Ẹsẹ̀ ìkeje. Nígbà tí ó sì ṣí èdìdì kẹrin, mo gbọ́ ohùn ẹ̀dá alààyè kẹrin wí pé wá wò ó. Ẹsẹ̀ ìkẹjọ. Mo sì wò ó, sì kíyèsí ẹṣin rọ̀dọ̀rọ̀dọ̀ kan, orúkọ ẹni tí ó jókòó lórí rẹ̀ ni Ikú, àti ipò òkú sì tọ̀ ọ́ lẹ́yìn, a sì fi agbára fún wọn lórí ìdá mẹ́rin ayé láti fi idà àti ebi àti ikú àti ẹranko orí ilẹ̀ ayé pa. Ẹsẹ̀ ìkẹsàn-án. Nígbà tí ó sì ṣí èdìdì karùn-ún, mo rí lábẹ́ pẹpẹ ọkàn àwọn tí a ti pa nítorí ọ̀rọ̀ Ọlọ́run àti nítorí ẹ̀rí tí wọ́n dì mú. Ẹsẹ̀ ìkẹwàá. Wọ́n kígbe ní ohùn rara wípé yóò ti pẹ́ tó, Olúwa, ẹni mímọ́ àti olóòótọ́, ìwọ kì yóò ṣe ìdájọ́ kí o sì gbẹ̀san ẹ̀jẹ̀ wa mọ́ lára àwọn tí ń gbé orí ilẹ̀ ayé. Ẹsẹ̀ ìkọkànlá. A sì fi aṣọ funfun fún gbogbo wọn, a sì wí fún wọn pé kí wọn kí ó sinmi di ìgbà díẹ̀ náà, títí iye àwọn ìránṣẹ́ ẹlẹgbẹ́ àti arákùnrin wọn tí a ó pa bí wọn yóò fi pé. Ẹsẹ̀ ìkejìlá. Nígbà tí ó sì ṣí èdìdì kẹfà, mo sì rí i, sì kíyèsí ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹ̀. Òòrùn sì dúdú bí aṣọ ọ̀fọ̀ onírun, òṣùpá sì dàbí ẹ̀jẹ̀. Ẹsẹ̀ ìkẹtàlá. Àwọn ìràwọ̀ ojú ọ̀run sì ṣubú sílẹ̀ gẹ́gẹ́ bí igi ọ̀pọ̀tọ́ ìtì rẹ̀ àìgbó èso rẹ̀ dànù nígbà tí ẹ̀fúùfù ńlá bà mí. Ẹsẹ̀ ìkẹrìnlá. A sì ká ọ̀run kúrò bí ìwé tí a ká, àti olúkúlùkù òkè àti erékùṣù ni a sì ṣí kúrò ní ipò wọn. Ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Àwọn ọba ayé àti àwọn ọlọ́lá àti àwọn olórí ogun àti àwọn ọlọ́rọ̀ àti àwọn alágbára àti olúkúlùkù ẹrú àti olúkúlùkù òmìnira sì fi ara wọn pamọ́ nínú ihò ilẹ̀ àti nínú àpáta orí òkè. Ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó sì wí fún àwọn òkè àti àwọn àpáta náà pé ẹ wólùwà, kí ẹ sì fi wá pamọ́ kúrò lójú ẹni tí ó jókòó lórí ìtẹ́ àti kúrò nínú ìbínú ọ̀dọ́ àgùntàn náà. Ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí ọjọ́ ńlá ìbínú wọn dé, ta ní sì lè dúró? Giscom TV nífẹ̀ẹ́ láti wò ó.